Ẹnìkan ló béèrè lọ́wọ́ mi pé báwo ni mo ṣe máa ń fi ọmọ àti àmì sí àwọn ọ̀rọ̀ Yorùbá nígbà tí mo bá ń kọ wọ́n. Láàárín ìṣẹ́jú mẹ́ta péré, ẹ jẹ́ n tara ṣàlàyé bẹ́ẹ̀ ṣe lè máa fi ọmọ àti àmì sí àwọn ọ̀rọ̀ Yorùbá nígbà tẹ́ bá ń táìpù wọn. Ẹ máa bá mi ká lọ. Tẹ́ bá ti lọ sínú settings yín, ẹ wá ibi tí language and input bá wà. Nínú fóònù tèmi, tí n bá ti lọ sí system, màá rí ibi tí language and input wà. Tá bá ti dé language and input, á click lórí ẹ̀, yóò tún gbé àwọn option tó kù wá. So ibi tí keyboard wà yìí, ibẹ̀ la ti máa mú, a máa click on screen keyboard. Tá bá ti click ẹ̀, yóò tún gbé àwọn option tó kù wá. Ọ̀pọ̀lọpọ̀ Android phone, Gboard yìí ló máa ń sábà bá wọn wá. Tẹ́ bá ti click ẹ̀, yóò tún gbé àwọn option míì wá báyìí. Ẹ tún click languages. So tẹ́ bá ti fẹ́ add keyboard tí ó fún yín láàyè láti lè type Yorùbá pẹ̀lú àmì àtọmọ, ẹ click add keyboard. Oríṣiríṣi èdè ló wà ńbẹ̀. Tẹ́ bá ti scroll désàlẹ̀, ẹ máa rí Yorùbá. Tá bá ti mú Yorùbá, yóò gbé option bẹ́ẹ̀ bá ṣe fẹ́ kí keyboard yín rí wá. Yóò sì fún yín láǹfààní láti tick multilingual. Multilingual ni pé ẹ láǹfààní láti tẹ èdè ju ẹyọ kan lọ. So ẹ fílẹ̀ ní on báyìí, ẹ má pa, torí tẹ́ bá ti pa, ẹ̀ ní láǹfààní láti mú Yorùbá àti English. Tẹ́ bá ti fi kalẹ̀ ní títàn, yóò wà bẹ́ẹ̀. Kẹ́ sì tẹ done. Ẹ rí pé ó ti gbé Yorùbá síbi language. Ihun tó kù ni ká test ẹ̀ wò ká lè mọ̀ bóyá ó ti ń ṣiṣẹ́. Ẹ jẹ́ n gbìyànjú láti type nǹkan kan. Ṣé ẹ ti rí báyìí, mo ti wà níbi tí mo ti fẹ́ type. Ó ti gbé en àti yo sí abẹ́. En túmọ̀ English, yo túmọ̀ Yorùbá. Ẹ jẹ́ n gbìyànjú láti kọ nǹkan kan ní èdè Yorùbá. Mo fẹ́ kọ alágbẹ̀dẹ, rèmídòre, alárẹ̀mí. Tí n bá ti di á mú, yóò gbé àwọn àmì yẹn jáde. Màá lè mú èyí tó bá wù mí nínú àwọn àṣàyàn tó gbé wá. Mí leléyìí, alárẹ̀mí, gbẹ̀, dò, gbẹ̀, ẹ tó ní dò lórí, gbẹ̀, dẹ. Ṣé ẹ rí pé ó ti ń gbé àwọn suggestion wá fún mi, so mo lè mú èyí tó bá wù mí ńbẹ̀. Ṣùgbọ́n ẹ rí pé gbogbo suggestion tó gbé wá kò séyìí tó bámu ńbẹ̀. Eléyìí ò ní ọ́, dẹ, re, gbẹ̀dẹ, alágbẹ̀dẹ. Ṣé ẹ rí pé ó ti ṣe yémúyémú? Àbí kí n tún fẹ́ tẹ, bóyá mo fẹ́ tẹ Ògbómọ̀ṣọ́, dòmí, dòmí, ò, gbó, dò, dòmí, ògbó, Ògbómọ̀ṣọ́. Ṣé ẹ rí pé eléyìí ó ti suggest eléyìí wá fún wa. A lè mú eléyìí báyìí. Ẹ rí pé tí kọ̀m̀pútà náà bá ti rí pé à ń kọ Yorùbá, yóò máa suggest Yorùbá yẹn fún wa. Kò sí ohun tá a fẹ́ kọ lédè Yorùbá, kò sírú àmì tá a fẹ́ fi sí tá a lè fi sí látòrí fóònù wa.